له اقرأ واصعد في درجة الجنة وغرفها فهو في صعود ما دام يقرأ هذا كان أو ترتيلا. ẹ̀kọ́ tajwid ní èdè Yorùbá. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ẹrújọsìn Ọlọ́run tòótọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Abẹ́ Ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kó gba ọpẹ́ eléyìí tí a dá lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ìkẹ́ tí a tọrọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run kó bá mú bá. Èyí ni ìtẹ̀síwájú nínú tírà wa tí wọ́n pè ní Hidayatul Mustafid fi Ahkami Tajwid, eléyìí tí ó wá ní àti ọwọ́ àgbàfáàní Sheikh Muhammad ibn Mahmud Abirima rahimahullah rahmatan wasi'ah, tó sì jẹ́ pé lónìí pẹ̀lú ògo Ọlọ́run òun náà láàka báàbù tó kàn nínú tí ààyè, tó sì jẹ́ pé tá a bá wo tí ń sọ ni pé tí ààyè ń lọ bí kúnkúndùnú, oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo àwa náà tí a jẹ́ àkùwà ìbínú kọ́lọ́n kó san gbogbo wa náà ní ẹ̀san olóore pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀rọ̀ ìparí yóò padà máa wáyé nígbà tá a bá parí tí ààyè lẹ́kùnrẹ́rẹ́. Agbègbè tí a ń lọ lónìí òun náà ni khatima fi bayani ahwali salaf ba'da khatmil Qur'an. Wọ́n ní ìparí lórí tí ń ṣàlàyé nípa báwọn ẹni rere tàná bó ni wọ́n ti máa ṣe tá a bá parí al-Qur'an. Wa du'aul waridu an nabi sallallahu alayhi wa sallam, àtàdúrà tí wọ́n gbà wá látọ̀dọ̀ ń ṣe Ọlọ́run tá a bá ti parí Qur'ani, àdúrà tá nàbí ni a máa ṣe ni. Tá bá lọ wo inú Qur'an tí ń bẹ lọ́wọ́ wa yẹn, lọ́wọ́ èmi àti ẹ lọ wò parí ẹ̀, a rí mọ̀ wípé wọ́n fi àdúrà kan tí máa wà níparí Qur'ani síbẹ̀. Sáà nàbí ló ní a máa ṣe, gbáwo la nàbí máa ṣe, bó la nàbí ti máa ṣe tí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láìpẹ́. Àfààní ma ahwalu salaf ba'da khatmil Qur'an. Wọ́n ní bó làwọn ẹni rere tàná tí máa ṣe tán bá parí al-Qur'an. Wọ́n ní hiya ala thalathati ahwal. Wọ́n ní ọ̀nà mẹ́ta làwọn ẹni rere tàná máa pín sí. Faminhum, nínú wọn, man kana idha khatama amsak ani du'a. Wọ́n ló wà náà tó pé tó bá ṣe kíni, tó bá ti parí báyìí yóò kọ́ máa tọ́ wa aqbala ala al-istighfar ma'al khajal wal haya, yóò kọ́ máa tọrọ àforíjì tiẹ̀ ni. Àforíjì gidigidi yóò máa tọrọ lẹ́ni tẹ́rù ń bà, lẹ́ni tí ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ níwájú Olúwa wa rẹ̀. Hadha hal, wọ́n ní ẹ̀rí condition yìí ó túmọ̀ sọ́dọ̀ àwọn tó pé man ghalaba alayhi al-khawf min Allahi ta'ala wa shuhudu taqsir. Ẹni tó bá jẹ́ pé ìpayà Ọlọ́run ọba mú àwọn tó mú lẹ́mí wọn, àwọn náà máa ń ṣe léyìí. Wọ́n máa fìlì pé shuhuru taqsir, pé gbígbà pa àwọn ṣe àṣe ètò kò síbẹ̀ yóò ṣe ká Quran látòkè délẹ̀ tí ò ní ó tún kù bí. So abẹ́ rí nǹkan mẹ́yẹn, so wọ́n máa tọrọ àforíjì. Wa minhum, ń bẹ nínú wọn, qawmun, àwọn yẹn kan, kanu idha khatamu da'aw. Táwọn bá tẹ̀ ti parí báyìí, àdúrà làwọn máa ṣe. Wọ́n máa ṣàdúrà, wọ́n ṣàdúrà gẹ́gẹ́ bó ṣe gbajúgbajà láwọn ìlú tiwa lénìí. Wa minhum, ń bẹ nínú wọn, qawmun, àwọn tó jẹ́ pé kanu yasiluna al-khatimata bil-Fatiha. Táwọn bá ti parí báyìí
wọ́n kà dé Suratu Nas, wọ́n kà tó sọ pé Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Audan ala bad'i min ghayri fasli baynahuma. Lẹ́ni tí fi tún wọ́n tó bẹ̀rẹ̀ padà láì sòpinya láàrin ìparí ìtàn ti parí yẹn. Kí sì ló fà tán fi ń ṣe bẹ́ẹ̀? Òun náà ni wípé láti lè tún ṣe ara wọn ní ojú kòkòrò láti tún bẹ̀rẹ̀ Al-Qur'ani padà, torí pé ntẹ́yìn ò gbọ́dọ̀ gbélé ní bá ti ń parí kó tún ti bẹ̀rẹ̀ míì. Èwo náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe déédéé jù? Mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà níṣẹ́ wà lórí ẹ̀ lọ́dọ̀ àwọn Salaf. Ẹ máa parí Qur'an kó tọrọ àforíjì, pàápàá jùlọ ẹni tí ò sí lórí irun. Lórí irun àwọn afáà ní pé kò lẹ́tọ̀ọ́. Gbogbo ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ pé tẹ́lẹ̀ bá parí lórí tahajjud wọ́n á máa ṣàdúrà, ọ̀rọ̀ yìí in tó fi rin ilẹ̀ jù náà ni pé kò lẹ́tọ̀ọ́. Alẹ́ lọ́wọ́ fatawa Sheikh Salih Al-Uthaymin rahimahullah wọ́n sọ̀rọ̀ yìí, mo rò pé àgbọ̀ yìí báyẹn. So àwọn tó ń ṣàdúrà àwọn Salaf bẹ́ẹ̀. So àwọn tó ń ka tán mú Fatiha mọ́, kódà ó tún wà nù wọn tá a fa ọ̀dà kan bì tán bá ka Fatiha tán wọ́n tún wá ka Baqara, wọ́n wá dúró ní ulaika ala huda min rabbihim wa ulaika humul muflihun. Tá a bá lọ wọnú At-Tibyan fi adabi hamalatil Qur'an ti Imam Nawawi, àwọn mélé yẹn wà ń bẹ̀. So ó wà ń bẹ̀ báyẹn, mo rò pé a gbọ́ yé báwọn. So tá a bá ti parí Qur'an wọ́n máa mú àwọn nǹkan yìí wá láti lè já sí wípé èyàn ó tún jẹ́ ẹni tó fi ń lékún níjọsìn fọ́lọ́run. Torí pé tí a bá parí Qur'an abẹ́rẹ́ nǹkan mẹ́yẹn albarka ó ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Bá iṣẹ́ tó ṣòro ṣe ni Qur'an kíkà. Ní àbá ní Qur'an kà láti bẹ̀rẹ̀ dé parí, Ọlọ́run bá sórí fún ẹni bẹ́ẹ̀ tí ń ka bí tajwid. Orí ńlá ni o, orí tí ó kọ́ mọ̀ ní kọ́lọ́run bá lè kọ́lá kò ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. Kọ́ wájú lọ ìwà akẹ́kọ̀ọ́ mọ̀ tó ń gbọ́ mi, ìwọ já akẹ́kọ̀ọ́ mọ̀, gbogbo orin ayé ló wá tán, ó kọjá ti Akhtolu, kọjá ti Farozdaku, orin tí ń bẹ lórí rẹ ó kọjá ti Jẹ̀rìrì, Umuru Qaisi tí ẹ lé ju tí ẹ lọ. Ṣùgbọ́n Qur'ani kò sínú nǹkan tí wọ́n máa kà. Ọmọ ga fún ọ látòní lọ, ya jẹ́rú tí ó máa kà tí Ọlọ́run, jẹ́rú tí ó máa kà tí Ọlọ́run, tí ó máa ka Qur'an halan wartihalan muwassala. So ó jẹ́ pé jùzù kọ̀ọ̀kan la máa kà lójoojúmọ́, lọ́gbọ̀n ọjọ́ èèyàn ó parí. Bó bá ṣe méjì ni lọ́sẹ̀ méjì èèyàn ó parí. Tó bá jẹ́ pé èṣù kan ní lóṣù méjì èèyàn ó parí. Ìwọ náà sáàrí pé lójúmọ́ ìwọ náà sì tiẹ̀ Ọlọ́run wò, má jẹ́ ó jẹ́nu àwẹ̀ nìkan. Abẹ́lọ́run kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa, abẹ́lọ́run kó ṣe ní rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. Wọ́n ní inna min al-ad'iyyati al-marwiyyati 'ani an-nabi sallallahu alayhi wa sallam al-jami'ati al-khayri ad-dunya wal-akhirah. Wọ́n ní inú àdúrà tí wọ́n gbà wá látọ̀dọ̀ ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, eléyìí tó kó oore kẹ̀mùkẹ̀mù sínú, oore tó pọ̀ tíantíantían tán gbà wá látọ̀dọ̀ Ànábì orí ayé àtọ̀run. Ṣùgbọ́n ká tó lọ, kò sí ẹ̀rí kankan tó fẹsẹ̀ nílẹ̀ pé Ànábì máa ń ṣe àwọn àdúrà yìí fún parí Qur'an. Bó jẹ́ pé ààrẹ rí mi àwọn àdúrà tá a fẹ́ máa sọ yìí tó ń ṣò wípé Ànábì máa ń ṣe sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n kì í ṣe fún ìparí Al-Qur'ani. Torí pé Islam ti wá kò sáàyè àdádálẹ̀, a gbọ́dọ̀ fi nǹkan kọ̀ọ̀kan sáàyè rẹ̀. Ọlọ́run kó bá kí àfàtà kọ tí a yìí táwọn náà bá sì lọ wẹ̀yìn àwọn sọ́ọ̀hìfù tiwa náà á bá àwọn àdúrà ń bẹ̀ tán kọ́ síbẹ̀ pé du'a khatmil Qur'an. So ètò ṣe déédéé jù pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà ọ̀dọ̀ Ànábì náà ló ti wá o, ṣùgbọ́n kì í ṣe fún ìparí Qur'an ni máa ń ṣe. Àwọn àdúrà yẹn kan jádùá tó kó nǹkan tó pọ̀ sínú làwọn àfáà fi máa ń ṣe, àwọn sálàfà máa ń ṣe. Ẹnìkan tí wọ́n ṣe ẹ̀gbà wá pé nínú àwọn sàábé pé máa ń ṣàdúrà tó bá parí Al-Qur'an náà ni Anas bin Malik. Ọ̀rọ̀ yẹn náà sì náà àfáà tó fẹnu kan nínú àwọn madhahib, àfáà madhahib tí wọ́n ní àwọn náà láàdúrà wọ́n ṣe ẹ̀gbà wá àdúrà, àwọn náà làfáà wa Ahmad bin Hanbal Ash-Shaybani rahimahullah, tó jẹ́ pé síhà ọ̀rọ̀ yẹn ìyapa ẹnu tó wà lórí ẹ̀ náà. So al-muhim ó ní pé a lè ṣàdúrà tá a bá parí Al-Qur'an, ṣùgbọ́n ká má wà ní àdúrà ń tà ti ṣàdáyẹn rí pé bó ṣe gbọ́dọ̀ rí lélẹ̀ rárá.
pé bó ṣe gbọ́dọ̀ rí tá a bá parí nì rárá. So ìyẹn lè ṣàdúrà ẹ báwọn afáàsì sọ pé kò sí mọ́ ní ìrìnbẹ̀ bò kí èèyàn mọ́ wa sọ pé dólédolè tá a bá ti parí àdúrà yìí ní àdúrà khatimul Qur'an tá a gbọ́dọ̀ mọ̀ ṣe lélẹ̀ àbí bó ṣe gbọ́dọ̀ rí lélẹ̀. So lọ́tẹ̀ yìí o lè fi Yorùbá ṣàdúrà o lè fi tó bá rọ̀ lọ́rùn o lè ṣàwọn àdúrà jámì ìyẹn lè ṣàdúrà téèyàn ti mọ̀ tẹ́lẹ̀ ìyẹn lè ṣe sóhun tó bá wùyàn ìyẹn sì lè parí kó sì dúpẹ́ fọlọ́n ìyẹn lè parí kó máa tọrọ àforíjì fọlọ́n gbogbo eléyìí náà ìran kan náà àdúrà ni. So eléyìí ló ṣe déédéé ṣùgbọ́n a kà tó wà ń bì nítorí pé àfa tó kọ tí àlà ń kà so tó bá sì wà nù tí ta'adduba ma'al mu'allif á bá wọn kan nǹkan tó bá mú wa tá sì ṣàlàyé nǹkan tó bá wà ń bẹ̀. wọ́n ní Allahumma inna abiduka wa banawu abidik wa banawu ima'ik nawasina biyadik madi fina hukmuk adlun fina qada'uk nas'aluka bikulli ismin huwa lak سميت به نفسك أو أنزلته من كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور أبصارنا وشفاء صدورنا وجلاء أحزاننا وذهب أمنا وغمومنا وسائقنا وقائدنا إليك وإلى جناتك جنات النعيم ودارك دار السلام مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين. اللهم اجعله لنا شفاء وهدى وإماما ورحمة وارزقنا تلاوته على نحو الذي يرضيك عنا ولا تجعل لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا عدوا إلا كففته ولا غائبا إلا رددته ولا عاصيا إلا عصمته ولا فاسدا إلا أصلحته ولا ميتا إلا رحمته ولا عيبا إلا سترته ولا عسيرا إلا يسرته ولا حاجة من حوائج الدنيا والآخرة لك فيها رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها في يسر منك وعافية يا أرحم الراحمين. So eléyìí ni àdúrà táfà ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ti parí al-Qur'an tádùá yìí sì kó ọ̀pọ̀lọpọ̀ oore sínú tó kó ọ̀pọ̀lọpọ̀ oore sínú. So àdúrà yìí kó ọ̀pọ̀lọpọ̀ oore sínú bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n kò burú ká ṣàdúrà tá bá sì lọ wò tó yẹ kó lẹ́sẹ̀ ńlẹ̀ òdodo kì í yí padà. ẹ bá lọ wo lẹ́yìn Qur'an kì í ṣe gbogbo Qur'an ló fi jẹ́ pé tá kọ iná lẹ́ẹ̀bà ń bẹ̀. Qur'an mi wà tẹ́ bá ń tán kan bẹ́ẹ̀ Qur'an mi wà tẹ́ bá ń kan mí bẹ́ẹ̀ tó pé àdúrà náà sì ni gbogbo ẹ̀ náà látọ̀dọ̀ Ànábì náà sì ni ṣùgbọ́n kì í ṣe àdúrà tó jẹ́ pé ó wà khususan ó dá wà fún alukurani. So ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé afa parí tí a ń pè wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. afa parí tí a lẹ́yìn tí ń ṣe kẹsẹ́gẹ̀ fẹ́rù jọsìn ọlọ́run ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run kó lọ bá ṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin olùgbọ́ mi lápapọ̀ ìkẹ́ ọlọ́run kó bá mi lé gbogbo yín bá lápapọ̀ kó ṣe yín lẹ́rú jọsìn ọlọ́run tòótọ́ kó gba ìjọsìn yìí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó má dàlú ẹnìkọ̀ọ̀kan wa láyà. àtúnwá abẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ilé ẹ̀kọ́ tí ìdánilẹ́kọ̀ọ́ yìí tó ti wáyé ilé ẹ̀kọ́ Zahra bintu Bakr Faykharani li tahfidhil Qur'an ọlọ́run kò fi àlùbáríkà sí ilé ẹ̀kọ́ náà. gbogbo wa náà ta ṣàǹfààní bẹ́ẹ̀ àtàwọn tá a tún máa ṣàǹfààní bẹ́ẹ̀ kọ́lọ́run ọba àlekọ́lá kó san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san olóore kó fi sí mizanu hasanati ẹnìkọ̀ọ̀kan wa. níbí òun náà láti máa dúró lórí tíà yìí ṣẹ̀wárí ìdánilẹ́kọ̀ọ́ tó kù tá a fẹ́ mójútó gbogbo ẹni tẹ́ bá mọ̀ tó ní skul
tàbí ó ní àníyàn pé òun ò ní faith based school, Islamic school, àbí ilé kéwú, àbúlà níyàn pé òun ó dá ilé kéwú lẹ̀, àbí Quran memorization center, àbúlà níyàn pé òun ó dá Quran memorization center lẹ̀. Gbogbo ẹni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìkọ́nilẹ́kọ̀ọ́, ìwọ ọkọ tó ń kọ́yàwó, ìwọ ìyàwó tó ń káwọn ọmọ, gbogbo ẹni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìkọ́nilẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀, jẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́. Tí àtà fẹ́ mú nísìn, tá fẹ́ máa kọ́, tá summarize pẹ̀lú ògo Ọlọ́run, tá sì tún máa kọ́ wa papọ̀ náà bákan náà. Ó ní nǹkan ṣe pẹ̀lú bóòlù àti darí àwọn nǹkan yìí, bóòlù àti kọ́ yẹn Quran. Ìwọ náà tó fẹ́ já akẹ́kọ̀ọ́ tó fẹ́ yanrantí, bóòlù ti yẹ kọ́ kọ́. Àwọn yẹn ti pọ̀ tán ha Quran nísìn, but bóòlù ni yanrantí ẹ̀ ṣe rí. So náà ni nǹkan tá a fẹ́ mójútó báyìí. So gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa bí wọ́n ṣe gbà wá ní ìyànjú kí a ṣe bẹ́ẹ̀. Àbẹ̀ Ọlọ́run kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa, kó má ṣe eléyìí ní ìkan tí ó kù fún ẹnì kọ̀ọ̀kan wa, kó lè gbà ní ìjọsìn. Kitabullahi ahyana wa bit-tawhidi awsana fa fi Qur'anina nurun yudhi'u dhalama dunyana Kitabullahi ahyana wa bit-tawhidi awsana fa fi Qur'anina nurun yudhi'u dhalama dunyana siwa al-Qur'an la narju shari'atuhu lana nanju fa fi ayatihi 'ibarun wa ahkamun biha nanju. اللهم يا خير سامع أعذني من التسميع قولا ومفعلا إليك يدي منك الأيادي تمدها